ọlọ́run wà sí táàsì gbogbo wa náà láti mọ bí wà sí ti rí à ń kàn sí ni ọ̀kọ̀ọ̀kan èèyàn ní tẹ̀lé ní gbọ́ bàbá wa ké lánàá ń gímọ̀ tá ń gbọ́ ẹ dákun ẹ̀yin tẹ́ ń sáró ní tìjú ọlọ́run ẹjá tìjú ọlọ́run yin kunyan mara kunyan àṣára ce béèyàn bá ń tìjú ẹni tí ò lójútì yóò ṣòfò lọ́dọ̀ ọlọ́run a sì kìlọ̀ fún iná ká tó jáde síra wa ẹ má sàsà sọ́lọ́run kéèyàn má sàsà sọ́lọ́run kó sì má ṣe sí bàbá àtìyá ó di mélòó ó di méjì kọ́ má ṣe sáà Al-Qur'an ó sì má ṣe sáà Nábì rẹ̀ kí ló dé tí gbogbo wa wá kún fárò yìí sáà ń ṣe patí ni àbí ẹ̀mẹ́ni tó lọ bí ọlọ́run bá ṣe ní ọkùnrin ní jíwá ní ó kàndájì ní màmá wa tó sí ẹ̀jẹ̀ rí àwọn ìmáàmù dá pẹ̀lú ráwà ní tí ìwọ náà sọ fún lójú lọ́rọ̀ wà ẹ dákun tó rọ ọlọ́run gbogbo orú ìnira tẹ́rí tàà bá rí Kwara àìtíjú Al-Qur'ani wọ́n máa ké wọ́n ní adákẹ́ àní dákẹ́ àwázìká ní adákẹ́ ọlọ́run ló ní káàsì kí ni gbogbo ìgbà tí a bá fẹ́ ké ni máa dìbò gbogbo tọ́lọ̀ ń ṣe lọ́dọọdún ààwẹ̀ ọdún sàká ọdún olòsì èèyàn ní sàká máa wọ ìsáàbù máa wọ owó rẹ̀ sàká tẹ́rí ní ẹyọ lọ́dọ̀ Abubakar olólòsì ní máa yọ sàká ọdún torí pé kò ní ìsáàbù máàlì ò ní ká mọ́ bẹ́ntínrí ní ọmọ bútálíkà kí ní ọwà kan pẹ̀lú sàká tọ̀ ẹ̀wọ̀n tí wọ́n yọ ọdọọdún náà yọ ọmọ ẹ dákun tọrọ Ọlọ́run ẹjá páyọ̀ ọba tó dá wa tí ọba sí nǹkan mẹ́ta gbogbo ọmọ Ádámà ní ìjú Ọlọ́run tí ọba sí nǹkan mẹ́ta nítorí nǹkan mẹ́ta ọjẹ́ kó ọwọ́ jòkó jẹ́ gẹ́gẹ́ni tó jẹ́ káńsílọ̀ tí ọmọ gbẹ́nu lókè sí ọ̀nà rí o ní débi tó ń lọ èyí kéwú débi kan lójú àbá àti ń kọ́ lọ o ní débi tó ń lọ awalan bàbá alimara ọba fáyàn ká sọ́sọ́ ní gbogbo tó náwọ́ mú tó ma mú fún ààrẹ wọ́n ma bọ́ mú ó fa ààrẹ kápá wa gbogbo ẹgbẹ́ wá bàrí ajá abúsátọ̀ Ọlọ́run ní bàárẹ̀ fi yíò ẹlẹ́kẹ́jì likulli layfin lahu marhaban marhaba la marhaban bil fakri in jaha qadimu gbogbo àlejò lámàtí ẹ máa wọlé bó sì ń bá ń pọ̀ kọ̀mọ̀sẹ́ni tó ṣe máa wọlé gbogbo ẹ̀ tẹ́ wáyìí tẹ́ wá bà sírí alájà Haúsá kò sí òní tayín bọ́ ọ̀bá sáábí bí ń kọ́ bá dé ò ní mọ̀gbà tí ń bọ̀ wọ́n ẹ̀yìn nìkan ní rí àdìmọ́dọ́kayọ̀ àwọn òsì kan wà tó yẹ pé bí wọ́n bá kó jẹ wá fún baálé ilé kò sì ní rí túkù sí ẹ dákun ẹ ti ju Ọlọ́run kọ́wọ́ èyí sọ̀rọ̀ aláàfà sùúrẹ́
ina zuwa sore bai zai hana mutuwa komin laya gbogbo orú ògùn tó bá ní ikú bá dé àbá yìí ọparí nù bó ti sọ wọ́n ni a ti wá àtògùn ìdáwó ìpẹ̀lẹ̀ rẹ̀ lọ ní ọlọ́pẹ́ òsìsí olórí bá sáàlìsà ẹlẹ́ẹ̀kẹta rèé àríwá ó tù ẹni tí ọba ní kú ní àyè kọ́nàwọ́ ká jáde báríkà rẹ̀ ó fi kú dápá wá ní nítorí eléwọ̀ láàbá afúnsí àríwá ó kásọ̀ ìmáwó ẹwọ ọlọ́run lákàdí àlàwà lìdún dámú àlàtúwà nìdún mímú ní ìṣúra àsáàbí ọmọ ẹyọ kan ọlọ́run ti fi gbé gbogbo èèyàn ga káàmà alàdí rẹ̀ fún nílẹ̀ ẹwà nábì ẹyọ kan ní ìyá òbí bàbá mi tí wọ́n bí mi síbò mi ẹyọ ọ̀kan ọmọ ẹwọ́ bóti kárí ayé ọmọ tí ó tanná gbogbo ìtẹ́ fi hàn láyé ní dáadáa ní kọ́nà mọ́sáàpù ọmọ tí ó pa náà ẹnìkọ̀ọ̀kan yọ lọ́hùn níbò ibi afúsádà alájà afúsádà lọ́dẹ̀dẹ̀ Mùsá máyàkì obìnrin rẹ̀ ni pọ́n bá ti wọnú lé báyìí lọ́dọ̀ Mùsá yọ mọ̀ sáré tẹ́jẹ̀ ni ojú ò ní tì nínú sáré ọ̀rá gbogbo tó dálẹ̀ bẹ̀rẹ̀ láti rí máa dìbò ìkárí gbogbo wa ọlọ́run ní já mà nira wassalamu alaikum ọba ọlọ́gbà níwà sí àwọn fàdìkúní àdìkúkún wọ́n sì kúlé wà látàkìkúní fàṣíkúlé wà látàkìkúní yá ayyuhallazina amanu استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. Àbẹ̀lẹ́yìn ń fún Ọlọ́run nítorí pé òun náà ni ọba tó tóbi, òun náà sì lọ́ba àrà. Bàbá ẹ̀mọ́ wọn níbẹ̀yàn bá kú, wọ́n bá tẹ̀ síwájú gbólóhùn Allahu Akbar, òun náà ni wọ́n wí fún un. Béèyàn bá tún wá wọ́mọ títí tí ò rí, ìgbà tọ́lọ́run bá padà dá lóhùn gbólóhùn Allahu Akbar iná látúnṣe nígbàtí Ọlọ́run ọ̀gbàgbé rẹ̀ wípé ní àṣẹ Ọlọ́run ọ̀gbàgbé ẹ̀ báyé ẹni bọ́ bá dára Allahu Akbar òun náà látúnṣe kódà báyé ẹni bá tún rí bákan nígbà kejì
tí ọ̀rọ̀ rẹ̀ lò kò lójútùú Allahu Akbar náà látúnṣe bàbá ẹ̀mọ́ àwọn ní gbogbo àwọn tí wọ́n ń bí Ọlọ́run tóbi tí àwọn bàbá ìmọ̀mù màlẹ̀ tí wọ́n jẹ́ kan nù wọn tí ilé bàbá wa fà àgbàṣẹ́ ààlè lọ́jẹ́ kan nù wọn bàbá wa ìmọ̀ àwọn ní ìgbọ́lọ́run tóbi òun náà lọ sọ lé àbá àgbàdílé tó tóbi wọ́n ní ká tún ṣe ṣéèkù lẹ́ẹ̀mẹ́ta ṣéèkù والله يعصمك من الناس لا تخاف درجا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bẹ́ẹ̀ ni ẹnìkan kò ní gbọ́lọ̀ tóbi àbí kó náà tún dẹni tó tóbi ẹnìkan ò tún ní pé tọ́lọ̀ ń bá gbé tóbi tóbi àbí kó náà dẹ tí ọmọ tóbi sí bàbá wa ọlọ́lá wa ọmọ wa lúlọ ní àti gbogbo agbègbè rẹ̀ والله يعصمك من الناس لا تخاف درجا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ìjókòó wọn ò náà láwà yìí àbẹ̀lọ́ nínú ọlá rẹ̀ àbẹ̀lọ́ ń dákun Ọlọ́run má bà bàbá nú jẹ́ Àmín. gbogbo àwọn àti Ọlọ́run tí wọ́n Ọlọ́run ṣe fún wa dákun má fún wọn bà wọn nú jẹ́ láéláé Àmín. Ọlọ́run jẹ́ mi ọlá wọn gùn Ọlọ́run jẹ́ mi àlàáfíà ara wọn gùn Àmín. Ọlọ́run jẹ́ mi àrísìkí wọn gùn Ọlọ́run ò dákun bá fún wọn láàbalẹ̀ sí Àmín. bismillahi ìlàbí آمين. بسم الله الرحمن الرحيم. إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين 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 يا الله. gbogbo ẹ̀yin bàbá wa dáúdù gbogbo ẹ̀yin bàbá wa mágàjí gbogbo ẹ̀yin bàbá wa aláǹgbá láti rí bàbá wa mọ́díbò tí bàbá ọba lọ́rí àti gbogbo àwọn ọlọ́mọ ọba yanyan lẹ́nu bàbá wa mọ́mọ̀lẹ́ wọ́n láwọn kí í pé ẹmọ̀kú ara fẹ́ra kù wọ́n láà sì tún kù dárò ara wa ìyá wa tí wọ́n sí létọ́ Ọlọ́run lọ Ọlọ́run jáde kí á mọ̀ ọdá fún wa Àmín. Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa kẹ́ wọn Àmín. ẹrú lọ́dọ̀ olówó rẹ̀ bí ọba ṣàṣe tó yóò ṣàṣe jù gbogbo ọ̀nà kíní kejì tí wọ́n ṣàṣe tó àbí àṣejù Ọlọ́run ò bá wa yá bí wọn fàánábì tí ó ṣàṣe tó tí ó sì ṣàṣe jù Àmín. wọ́n dá bẹ̀rẹ̀ ètò yìí pẹ̀lú orúkọ Ọlọ́run nítorí pé ànẹ́wà Muhammad náà ló wí fún wa oní gbogbo ń tọ́ ọba fẹ́ kọ́ dákọ̀ Ọlọ́run sí orúkọ Ọlọ́run pọ̀ púpọ̀ àmọ́ nínú ọkọ̀ tó ní tẹ́nìkan ò lè bá jẹ́ tí ó sì máa jẹ́ iyì fún tí ó máa wá tún jẹ́ àbùkù fọ́mọ ẹ̀dá tó dá òun náà ni ọba Al-Mutakabiru ọba mọ́tòmọ́tò mo ṣe tàbí òbí mi
bàbá wa rí ẹ̀dá kan tó gbérú aṣọ bẹ́ẹ̀ wọ̀ ńjọ́ ọkú bá dé ikú ní ọbọ̀ ọlọ́run rẹ̀ nínú orúkọ tó dáa tọ́lọ́run jẹ́ nínú orúkọ tó ga tọ́lọ́run jẹ́ òun náà ni Al-Hakimu òun náà ni Al-Hakim ọba àgàn tí ò bímọ tẹ́nìkan ò sí bí kò sẹ́nìkan tí wọ́n fi àgàn ròyìn nínú àwọn ẹ̀dá tí lò níbi àmọ́ ká fi ròyìn ọlọ́run iyì ní fún nínú orúkọ ọlọ́run tó ga òun náà ni Al-Mumitu tí ò sẹ́nìkan tí ó sọ pé òun jẹ́ bẹ́ẹ̀ bọ̀bá rẹ̀ ni tó láyà tó wá ní apààyàn lòun yóò fojú balẹ̀ ẹjọ́ àmọ́ kéèyàn ó pe ọlọ́run pé ní Al-Mumitu iyì ni fún ọlọ́run ọlọ́run ò wọlá bí ó kọ́ rẹ̀ ní bó ti ga bẹ́ẹ̀ àti bó ṣe tó nínú ọlá rẹ̀ tó fi wá já sí gbogbo ìyányá àbùkù náà ni ó padà gbẹ̀yìn ẹ̀fẹ́ dà á iná ni wọ́n fi ní pé ikú ọmọ tó níwàásí ìyá wa Alhaja Hafsa ọlọ́run jẹ́ wọ́n pàdé àánú ọlọ́run ọ̀nà agbólóhùn àmín wa mẹ́ta mẹ́ta آمين 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 يا الله. wọ́n ní abẹ́rẹ̀ ìjókòó yìí náà nísìí pẹ̀lú bísmìlá méjìlá ní wọ́n ní ká ṣe wọ́n ní àpapọ̀ wa ní ká papọ̀ ṣe májọ tí ó dí mbẹ̀ láì ṣe ọlọ́run àbíọ́ wọlé orúkọ ọlọ́run tọ́lọ́run fi bá nìkankan ṣeré tí ń jẹ́ Allah kọ́dà bá pé èèyàn bẹ́ẹ̀ á fi ápù sí ti ẹ̀ ọlọ́run àbíọ́ wọlé orúkọ náà kàràmàkàtà ọlọ́run wọlá Ar-Rahmanu tí ń bẹ́ẹ̀ ọlọ́run wọlá Ar-Rahimu tí ń bẹ́ẹ̀ ọlọ́run ò bá fi báyà wa lò nínú sàárè ọlọ́run ò máa fi bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa náà lò lókè ẹ̀pẹ̀ ọ̀nà Bismillahir-Rahmanir-Rahim 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 Bismillahir-Rahmanir-Rahim. Àmín wa mẹ́ta. Àmín. 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 Ọlọ́run má fi aburú sí àlàáfíà yín. Ọlọ́run má fi aburú sẹ̀mí yín. Àmín. Ọlọ́run ò má fi aburú ṣe gbogbo ohun nìyí. Ọlá la ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah. Gbogbo jàmá lápapọ̀ tí wọ́n wá bóyá wa láṣìírí. Ọlọ́run mọ́sà bó kálukú wa láṣìírí. Ọlá Bismillah subhana rabbika lẹ́lẹ́kọ̀ọ́. Àmín. Bismillahir-Rahmanir-Rahim. Subhana rabbika rabbil izzati amma yasifun. Wa salamun alal mursalin. Walhamdulillahi rabbil alamin. Àmín. Kò débẹ̀ kí ó lọ́dọ̀ Sàyàtì náà. Wọ́n ní owó 10,000 naira. Ó jẹ́ owó
àwọn àgbàlagbà rẹ̀ tàná tọ́lọ̀ ń fi wọ́n dùn yín nú tó fẹ̀ yín náà dùn wọ́n nù. Bismillahi qul huwa Allah. Àmín. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Àmín. Àmín. Àmín ya Allah. Bàbá àbànà ti gbà lórí títí yín náà ń gbà lórí àwa ìpẹ́ ọlọ́run yìí. Ọlọ́run dákun, ó dákun gbójú ọ̀gbọ́n dákun. Gbogbo dáhùn ṣe fún yín. Ọlọ́run dákun, mọ́jọ ó bàjẹ́. Àwọn tọ́lọ̀ máa ń dẹ sí ìgbà tí máa bà kan jẹ́. Ọlọ́run máa ń jẹ kó dẹ sí kan yín láéláé. Ọlá subhana rabbika bil izzati amma yasifun wa salamun alal mursalin. Àní máa ẹni tí ń ṣe lọ́lọ́ àtàwọn màláìkà ń ṣe. Kí wá lọ́lọ́ àtàwọn màláìkà ń ṣe? Àṣàlátù bá nẹ́bùwà Muhammad ni. Wọ́n ní káyọ̀bá nẹ́bùwà Muhammad kó gòkè dáadáa nígbà mẹ́ta. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àmì wa náà gájí ó pé mẹ́ta. Àmín. 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 Sọ́lá Tìrìfàtì. Àmín. Bismillahirrahmanirrahim. Allahumma salli ala sayyidina Muhammadin. الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين 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 يا الله. Ní àgbàgbọ́ wa, gbólóhùn la ilaha illallah nígbà mẹ́ta mẹ́ta. Bismillahir rahmanir rahim. La ilaha illallah. La ilaha illallah. La ilaha illallah. Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Àmín wa mẹ́ta. آمين 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 يا الله. Gbólóhùn alhamdulillahi rabbil alamin nígbà mẹ́ta mẹ́ta. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Alhamdulillahi rabbil alamin. Àmín wa mẹ́ta. آمين 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 يا الله. Gbólóhùn astaghfirullah innahu kana ghaffara mẹ́ta mẹ́ta. آمين. بسم الله الرحمن الرحيم. أستغفر الله إنه كان غفارا. أستغفر الله إنه كان غفارا. أستغفر الله إنه كان غفارا. Àmín wa mẹ́ta. آمين 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 يا الله. Gbólóhùn Allahumma salli ala sayyidina Muhammad. آمين. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Àmín wa mẹ́ta. Àmín. آمين آمين يا الله. Gbólóhùn la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam méjìlá méjìlá. Àmín. Bismillahir rahmanir rahim. La ilaha illallah
Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. Ọlọ́run dákun bá dúró tì wọ́n. Àmín. Ọlọ́run bá ṣàánú wọn sí. Àmín. Ọlọ́run jẹ́mi ọlá àwọn òkùn sí. Jẹ́mi àlàáfíà ara àwọn òkùn sí. Jẹ́mi àrísìkí wọn òkùn sí. Ọlá àwọn ànẹ́tọ́lọ̀ ń ṣe bẹ́ẹ̀ fún. Gbogbo tí ń jẹ́ kí Ọlọ́run wà nínú wọn ń dùn lórí wọn báyìí. Ọlọ́run má jẹ́ dùn nínú òdìbànújẹ́. Bismillahi ilahi. Bismillahirrahmanirrahim. Ilahi Quraysh. Ilahihim. Ilata shita'i wa sayfi. Falyabudu rabba hadha al-bayt. Alladhi at'amahum min ju'in. Wa amanahum min khawf. Amin. Amin. Amin ya Allah. Gbogbo tí ń jẹ́ òkú rùtú lápapọ̀, gbogbo òkú mùsùlùmí lápapọ̀, ẹni ọ̀rẹ́ ni tọrọ fún, àtẹni tí ọ̀rẹ́ ni tọrọ fún, lọ́kùnrin wọn, lóbìnrin wọn, ọlọ́mbà yábí gbogbo wọn bá nẹ́gbà Muhammad. Bismillah kúrò ọ̀pá. Àmín. Bismillahirrahmanirrahim. Qul huwallahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad. ولم يكن له كفوا أحد. آمين 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 الله. بسم الله سبحان ربك جل وعلا. آمين. بسم الله الرحمن الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. ẹjọ́ wọn wọlé náà wọlé èdè.